a kí yín bàbá wa chief imam ilẹ̀ Yorùbá. ẹ kú iṣẹ́ takuntakun. A rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe káàkiri. A rí yín lákùrẹ́, a rí yín ládó, a rí yín ní Gàngán. Gbogbo ọ̀nà láṣà tí ń rí yín. Bó lẹ ṣe wá ń ṣe sẹ́yìn ò kì í sùn ni, kò mà ní rẹ̀ yín lágbára Ọlọ́run. tó ẹ dákun afẹ́kẹ́ bá wa fojú tó ọ̀rọ̀ Nàìjíríà tó ló ti sú wa. Bí Nàìjíríà ṣe ń lọ nísìnyí kò yé wa mọ́ bàbá, afẹ́kẹ́ là wá lóye. Ṣé ẹ rí ìlú Nàìjíríà ó ti di ìlú mọ̀jẹ̀mọ̀jẹ̀. Bí tí wọ́n bá ti ń pààyàn lójúmọ́ ó dàgẹ́ bí ayé Abacha ni sórí tí wọ́n ń pààyàn lójúmọ́. But Ọlọ́run ló la àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí Fáráò gbógun tì wọ́n bá ṣe gbógun tì wá tán gbógun tì ìran Yorùbá tán pa wá tá à lè lọ sóko mọ́, wọ́n jí wa gbé, wọ́n ká wa mọ́lé parẹ́ títì, wọ́n pa wá gbogbo kẹtó sì sì wọ́n pa wá. Bọ́lọ̀ sí gbógun ti Fáráò jọkìnì tó parẹ́ sínú òkun àtìyàwó rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tó parẹ́ gbogbo ẹni tí bá ń gbógun ti ìran Yorùbá ní Nàìjíríà Ọlọ́run pa wọ́n rẹ́. Ọlọ́run pa wọ́n rẹ́. bá bá sàṣe kú sórí oyè gbogbo ẹni tó bá wà lágbára tí ń gbógun ti ìran Yorùbá wọ́n kú sórí oyè ni. Ọlọ́run gbìjà Yorùbá jà, Ọlọ́run gbìjà tó pé àtọ́yàn kò sí ọmọ Yorùbá kan tẹ́ gbọ́ pé lọlẹ̀ Haúsá tí lọ jí wọn gbé lọ́hùn, kì í ṣe pé ọmọ Yorùbá kan tẹ́ gbọ́ pé ń gba aráṣọ àbí ṣe kidnapper tí lọ ń dààmú ilẹ̀ Haúsá. Ẹ̀yin tẹ́ wá ń wá, ẹ̀yin lẹ̀ wá ń dààmú wa níbí tá a sì dòkó wa jẹ́jẹ́, ẹ̀ tó wá ń ká wa mọ́lé, ẹ̀ tó ń pa wá pa tó ní títí, ẹ̀ tó ń pa wá. Bọ̀tọ̀ Ọlọ́run sì dájọ́ o, bọ́lọ̀ sí pa Fáráò rẹ̀, Ọlọ́run pa gbẹ̀ tí wọ́n dààmú Yorùbá rẹ̀. Bọ́lọ̀ sí gba ìjọba lọ́wọ́ Abacha tó pa sórí oyè gbogbo ẹni tó bá wà lágbára tí ń fi agbára ní ìran Yorùbá lára nílùú Nàìjíríà Ọlọ́run pa sórí oyè. Ọlọ́ha mẹ́ta mẹ́ta, àmín àmín àmín.